rògbòdìyàn bẹ́ sílẹ̀ lẹ́yìn tí Ọ̀wọ̀ àti ìlú Ìgbàjọ lọ́sùn wàjà. Gómìnà Adeleke kéde kónílé-ó-gbélé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti kéde kónílé-ó-gbélé nílùú Ìgbàjọ. Kọ́lápọ̀ Álímì tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ náà ló fi àtẹ̀jáde ọ̀hún síta lówùúrọ̀ ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 tí a wà yìí. Kọ́lápọ̀ sọ pé ìdí tí òfin kónílé-ó-gbélé yìí fi wáyé ní ìlú Ìgbàjọ tó wà ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò sẹ̀yìn bí àwọn ọ̀dọ́ ìlú náà ṣe fa wàhálà láti alẹ́ ọjọ́ àìkú títí di òwúrọ̀ ọjọ́ ajé. Èyí ló mú kí gómìnà Adeleke gbé ìkéde náà síta láti òwúrọ̀ ọjọ́ kìíní oṣù kejìlá yìí tí gómìnà Adeleke sì dá àwọn agbófinró sí ìlú Ìgbàjọ àti agbègbè tó yíká. Kọ́lápọ̀ tún tẹ̀síwájú pé bí ẹnikẹ́ni bá rú òfin náà kí àwọn agbófinró fi irú imú ẹni náà bẹ́ẹ̀ kàtà òfin ní kíákíá. Gómìnà Adeleke ní òun kò ní fi ààyè gba ẹnikẹ́ni tó bá fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú Ìgbàjọ rú. Gómìnà ní kí gbogbo olùgbé ìlú Ìgbàjọ àti agbègbè rẹ̀ tẹ̀lé òfin ìséde oníwákàtí 24 ojoojúmọ́ tó bẹ̀rẹ̀ yìí. Adeleke sọ pé bó tilẹ̀ jẹ́ pé ikú ọba Adégbóyèga Fámọ́dún bá àwọn lójijì tó sì jẹ́ àdánù ńlá fún ìpínlẹ̀ Ọ̀ṣun kò yẹ kó tún sí wàhálà tí ẹnikẹ́ni yóò tún máa dá sílẹ̀ rárá. Ó ní ìjọba òun kò ní káwọ́ gbéra láti fi ààyè gba ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun rárá. Gómìnà Adeleke sọ síwájú sí pé gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun kéde ìséde kónílé-ó-gbélé títí tí àlàáfíà yóò fi jọba ní ìlú Ìgbàjọ àti agbègbè rẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.